àṣà pálapàla ọmọ ọdún mẹ́rìndínlógún fipá bá akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ sùn nínú ọgbà iléèwé. ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè rúmúkúrúsí nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers ni akẹ́kọ̀ọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé girama táwọn ọlọ́pàá kò dárúkọ rẹ̀ síta nítorí tí wọ́n sì ń ṣèwádìí nípa rẹ̀ wà. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fipá bá ọmọ ọdún mọ́kànlá tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé rẹ̀ sùn nínú ọgbà iléèwé wọn. Aláròyé gbọ́ pé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kẹta ọdún 2024 yìí ni akẹ́kọ̀ọ́ ọ̀hún hùwà pálapàla náà níṣojú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Bó ṣe fipá bá ọmọ ọ̀hún sùn tán ló bá fo fẹ́ǹsì ọgbà iléèwé wọn síta, ṣùgbọ́n àwọn ọlọ́pàá lọ fọwọ́ òfin mú níbi tó sá pamọ́ sí. Bákan náà làwọn aláṣẹ iléèwé ọ̀hún ti gbé ọmọbìnrin tí wọ́n fipá bá sùn náà lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú nítorí ṣe lẹ̀jẹ̀ ń dà gidi láti ojú ara rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Grace Iringekoko tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹta ọdún yìí sọ pé ọ̀dọ̀ àwọn ni akẹ́kọ̀ọ́ tó fipá bá ẹlẹgbẹ́ ẹ̀sùn náà wà àti pé láìpẹ́ yìí táwọn bá parí ìwádìí làwọn máa fojú rẹ̀ balẹ̀-ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.